burúkú tí ò bá wúlò tí ò bá kọ́rú ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ mi ò pélé wọ̀. abẹ́ ti kí ọmọ lọ́wọ́ ọmọ sọ abẹ́lẹ̀ abẹ́ ti ṣe ohun tó máa ṣe. ó possible kí mo sọ nìkan lórí kéèsì. that's not possible. máa kàn yín náà wọ́n kó ìjọba lè fún yín máa jẹ́. òdì òjijì ọmọ ṣe máa lọ èmi kọ́ ni mo sọ pé mo fẹ́ bọ́ sípò yìí náà. aṣọ ògbọ́mọ yẹ ẹ mọ̀ ọmọ yẹ ti rìn òwò ọjà. àlùbọ́sà gan tó ń wáyé ní òwò sórí bó ṣe rí. ó yà mí lẹ́nu. jọmọ tó gbé kọ kí làwọn tó ti ṣẹlẹ̀ sí. ṣé mi ti ní problem báyìí. bẹ́ẹ̀ ṣe ń wọ ọkọ̀ yìí mẹ́ta rẹ̀ mo ti wà gbórí. a padà wàá bá mi just like the prodigal son òun náà wàá bẹ́ẹ̀ aṣọ rẹ̀ the prodigal daughter. ọkọ mi ṣe wà lẹ́nu tẹ́lẹ̀ báyìí lọ́kàn mi wà. mo gbà pé kádàrá kì í. ìbá má jẹ èmi ni mo kí ní ìbá tún ṣẹlẹ̀ sí. ọjọ́kọjọ́ ìgbàkigbà tó lámì bá ti dá ẹsẹ̀ wọnú lé tí mo lè fojú mi kàn níṣẹ́ ni màá kọ́ lọ́mọ.